Aláròyé máa wí o. èyí lohun tí ọba ládọjà sọ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ lásìkò tó ṣàbẹ̀wò sí i. Kí ẹ̀yà Yorùbá lè rọ́wọ́ mú láàrin àwọn ẹ̀yà yòókù lórílẹ̀‐èdè yìí, àwọn olóṣèlú àtàwọn ọba ilẹ̀ Yorùbá ní láti wà ní ìrẹ́pọ̀ kí wọ́n sì fohùn ṣọ̀kan. Ọmọ Oyè Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà ló sọ̀rọ̀ yìí lásìkò tó gbàlejò Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì nílé rẹ̀ tó wà ládùúgbò Bódìjà nìbàdàn lọ́sàn-án ọjọ́ Àìkú Sunday ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Ọba Ládọjà, ẹni tó tún fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, sọ pé ìdàgbàsókè gidi kò lè bá ilẹ̀ Yorùbá nígbà tí àwọn olóṣèlú wa bá ń tako ara wọn tí àwọn pàápàá bá ń bá ara wọn jà. Ó ní Ọlọ́run ṣeun, èèyàn wa náà ló wà nípò ààrẹ lọ́wọ́ báyìí. Tó bá ti dé síbi ìwúyè mi, nǹkan tá máa kọ́kọ́ sọ fún un ni wípé a nílò ìpínlẹ̀ Ìbàdàn. Àwa olóṣèlú gbọ́dọ̀ gbọ́ èdè ara wa. Bí ẹ̀yin ọba náà bá ti wà ní ìṣọ̀kan, tí gbogbo wa bá ti sọ̀rọ̀ sójú kan náà, gbogbo ohun tá a bá fẹ́ ni yóò tẹ̀ wá lọ́wọ́. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì sọ pé inú òun dùn pé ipò Olúbàdàn padà kan Ládọjà, nítorí láti ọdún díẹ̀ ṣáájú àsìkò yìí lòun ti ń gbàdúrà pé kí Ọlọ́run dá ẹ̀mí bàbá náà sí kó lè gorí ìtẹ́ ńlá náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, béèyàn bá gun ẹṣin nínú mi lónìí kò ní kọsẹ̀. Inú mi dùn gan pé Ọlọ́run dá bàbá Ládọjà sí dọjọ́ òní láti jẹ Olúbàdàn. Bàbá gbogbo wa ní Ládọjà, bàbá tó mú oríire bá gbogbo ilẹ̀ Ìbàdàn ni wọ́n. Ojoojúmọ́ la máa ń gbàdúrà pé kí Ládọjà jẹ Olúbàdàn. Gbogbo ìgbà tí mo bá ti wà níbi ọdún ọlọ́jọ́ ni mo máa ń fi ọ̀rọ̀ yín sínú àdúrà pé kí Ọlọ́run jẹ́ kí bàbá Ládọjà jẹ Olúbàdàn. Ṣé wá rí wípé àdúrà wa ti gbà báyìí? Gbogbo èèyàn ló dunnú sí wípé kí bàbá Ládọjà jẹ Olúbàdàn. Àwọn gómìnà tí mo ti bá sọ̀rọ̀ ti tó bí 6, gbogbo wọn ni wọ́n sọ wípé àwọn máa wá síbi ìwúyè yín. Ọlọ́run ti ṣe ìyanu nínú ayé yín. Nígbà tó ń ṣàlàyé ìbáṣepọ̀ tó wà láàrin òun pẹ̀lú Olúbàdàn tuntun náà, Ọba Ògúnwùsì sọ wípé ọdún 10 mi rèé lórí ìtẹ́. Látìgbà náà ni bàbá yìí ti wà pẹ̀lú mi nínú ẹ̀mí àti nínú ara. Gbogbo ohun tó bá ti jẹ mọ́ nǹkan Ilé-Ifẹ̀ ni wọ́n máa ń wá bá wa dá sí. Fúnra wọn ni wọ́n sì máa ń wá fi ìjókòó yẹmi sí, kì í ṣe wípé wọ́n máa ń rán èèyàn wá. Ọọ̀ni wá gba àwọn Ìbàdàn nímọ̀ràn láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́jọ́ ìwúyè Olúbàdàn Ládọjà tó máa wáyé lọ́jọ́ Jímọ̀ tó ń bọ̀ yìí, tí í ṣe ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 yìí, nítorí ìlú Ìbàdàn yóò gbàlejò àwọn èèyàn ńláńlá tí kò tíì gbà rí lọ́jọ́ náà. Lára àwọn tó gba Ọọ̀ni Ògúnwùsì lálejò pẹ̀lú Ọba Ládọjà ní Balógun ilẹ̀ Ìbàdàn Ọba Tajudeen Abímbọ́lá Ajíbọ́lá, Ọ̀tún Balógun ilẹ̀ Ìbàdàn Ọba Kọ́lá Adégbọlá, Aṣípa Balógun Ọba Azeez Agadagudu, Aṣípa Olúbàdàn Ọba Abíọ́dún Kọ́ládàísí, ẹ̀kẹrin Olúbàdàn Ọba Hamidu Àjíbádé àti ẹ̀kẹrin Balógun Ọba Hakeem Mobọ́lájí Adéwọ̀yìn. Àwọn yòókù ní Lágúnná Balógun Olóyè Nureni Àkànbí tó tún jẹ́ bàbá àṣàlẹ̀ Mùsùlùmí ilẹ̀ Ìbàdàn, Ààrẹ ẹgbẹ́ ọmọ Balógun Ìbàdàn Olóyè Taofeek Adégòkè, Olóyè Ẹnjiníà Dọ̀tun Sànúsì, Mọ́gàjí Àríọ̀rí, Mọ́gàjí Abbas Ọlọ́kọ̀ àtàwọn mọ́gàjí Ìbàdàn pẹ̀lú ẹgbẹ́ àwọn ìyálọ́jà àti bàbálọ́jà ilẹ̀ Ìbàdàn títí dórí gbajúgbajà olórin jùjú ni Yínká Ayéfẹ́lẹ́ tó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Fresh FM. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròye Online TV.